A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi bí ó ṣe pàdánù ọmọkùnrin rẹ̀ Abdulwahab tí ó di olóògbé sínú ìjàmbá ọkọ̀ láì tí ì pé wákàtí 24 tí ìyá gómìnà Hajia Mariam Namadi di olóògbé. Lánàá ni Abdulwahab ẹni ọdún 24 di olóògbé láì tí ì pé ọjọ́ kan tí ìyá gómìnà Mariam di olóògbé. Abdulwahab di olóògbé nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní bí ó ti ń lọ sí ìjọba ìbílẹ̀ Kafin-Hausa ní ìpínlẹ̀ Jigawa fún àbẹ̀wò ìbánikẹ́dùn lórí ikú ìyá bàbá rẹ̀ tí wọ́n sin ní Ọjọ́rú. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ ní ìlú Àbújá ni Jonathan ti fi ìbànújẹ́ rẹ̀ hàn sí òfò bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìyàlẹ́nu ńlá. Ó wá rọ gómìnà kí ó gọ sí abẹ́ oore-ọ̀fẹ́ Ọlọ́run àti ìgbésí ayé tí ó lò papọ̀ pẹ̀lú àwọn tí ó di olóògbé. Ó ní òun kò lè ṣe àkàwé pípàdánù ìyá tí èèyàn fẹ́ràn àti ọmọ tí ó jẹ́ ẹyinjú bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run fún gómìnà àti ẹbí ní okun àti lè fi ara da àdánù ńlá yìí kí ó sì bu òróró ìtura sí gbogbo ẹbí lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun ti sẹ́ lórí ìròyìn tó gbòde kan wípé wọ́n dá ẹjọ́ ikú fún olówókéré Ṣẹ́gun nítorí ó jí adìẹ. Wọ́n ní ìròyìn yìí kìí ṣe òtítọ́, àgbélẹ̀rọ irọ́ ni wọ́n pa mọ́ wọn. Èyí ń wáyé bí gómìnà Adémọ́lá Adélékè ṣe kéde lánàá wípé olówókéré àti akẹgbẹ́ rẹ̀ Sunday Mọ́rákeyọ̀ ti gba ìdáríjì láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀. Ẹ̀sùn tí wọ́n wà lẹ́nu rẹ̀ láti ọjọ́ 11 oṣù kejì ọdún 2013 títí di ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2014 ni wọ́n fi ní àwọn méjèèjì jẹ̀bi ẹ̀sùn ìdigunjalè títí kan jíja ilé adìyẹ pọ́tírì kan lólè. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ìdájọ́ yìí dá awuyewuye sílẹ̀ tí ọmọ orílẹ̀-èdè fi ìbínú wọn hàn lórí irúfẹ́ ẹjọ́ tí wọ́n dá fún ẹni jí adìyẹ. Àwọn òbí olówókéré Fọláṣadé àti Ọlárẹ̀wájú náà wá gbangba-lálíà láti wá bẹ̀bẹ̀ wípé ọmọ àwọn ò jẹ̀bi ẹ̀sùn bí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Adémọ́lá Adélékè kí ó bójú àánú wo ọmọ wọn. Bẹ́ẹ̀ ni gómìnà náà ṣe ìlérí àti gbé ìgbésẹ̀ bí ó ti kàn sí mínísítà ẹ̀ka ìdájọ́ kí ó ṣe ìwádìí kí olówókéré lè gba ojú àánú prerogative of mercy láti ọ̀dọ̀ gómìnà. Lẹ́yìn àbálọ àbábọ̀, olówókéré, akẹgbẹ́ rẹ̀ Mọ́rákeyọ̀ àti àwọn ẹlẹ́wọ̀n 51 mìíràn gba ìyọ̀ǹda láti fèsì sí awuyewuye tí ó bẹ́ sílẹ̀ ní ilé-ẹjọ́ fi ṣàlàyé wípé lórí ẹ̀sùn ìdigunjalè ni wọ́n fi dá ẹjọ́ ikú fún olówókéré àti ikọ̀ rẹ̀ kìí ṣe nítorí wọ́n jí adìyẹ. Èyí ni ìdájọ́ láti ọwọ́ adájọ́ Elso Falọlá láti ilé-ẹjọ́ gíga ẹ̀ka ìkẹrùn. Ìròyìn jábọ̀ wípé àlàyé ilé-ẹjọ́ yìí yàtọ̀ sí ohun tí wọ́n ń gbé pòyì ẹnu wípé nítorí olè adìyẹ ni wọ́n fi dá ẹjọ́ ikú fún àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ondo ti ké gbàjarè lónìí ọjọ́ Ẹtì láti ṣe ìkìlọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ohun ìní ìjọba tí ó ṣì wà lákàtà àwọn kan lẹ́yìn ọdún kan tí gómìnà àná Rotimi Akeredolu di olóògbé. Èyí ló mú kí agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ Káyọ̀dé Àjùlọ pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n bá ṣì ní ohun ìní ìjọba ní ìkáwọ́ kí wọ́n tètè dá wọn padà ní kíákíá. Nínú àtẹ̀jáde òní ní ìlú Àkúrẹ́ ni mínísítà ti ní ẹni tí ó bá kọ̀ láti dá àwọn nǹkan wọ̀nyí padà yóò fi ojú winá òfin. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí olórí amòfin ìpínlẹ̀, iṣẹ́ rẹ̀ ni láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà òfin. Bákan náà ni ó fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìgbìyànjú àwọn kan láti lu gómìnà Lucky Ayédatiwa lọ́gọ ẹnu gbọ́rọ̀. Ó ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá gùn lé ẹ̀sùn irọ́ tako gómìnà
tàbí àwọn kọmíṣánná rẹ̀ kò ní fara ire lọ. Ó ní ẹní bá ṣe ohun ìkọ̀kọ̀ ni ẹ̀rù máa ń bà. Ó ní àwọn kan fi ẹ̀sùn kan gómìnà wípé ó ń ba orúkọ olóògbé Akérédolú jẹ́ kiri ìgboro. Lẹ́yìn èyí ni àjùlọ pè fún ìtọpinpin audit ohun ìní ìjọba láti rí i dájú wípé nǹkan wọ̀nyí ṣe àmúlò fún àǹfààní ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ara èrò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM ti ké gbàjarè wípé àwọn kan ti gba ọ̀nà ẹ̀bùrú wọ àpò ìkówósí NGO rẹ̀, wọ́n sì kó o ní ọgọ́sàn mílíọ̀nù náírà (180 million naira). Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọ̀sẹ̀ ti ṣe ìkéde yìí lónìí bí ó ti ní wọ́n darí owó ọ̀hún sí àpò ìkówósí ibòmíràn. Ọ̀sẹ̀ ṣàlàyé wípé láti bí ọjọ́ mẹ́ta ni òun kò ti gbádùn ara òun bí àwọn kan ṣe lọ háàkì ẹ̀rọ alágbàtà NGO tí ọgọ́sàn mílíọ̀nù náírà sì di àfẹ́ẹ̀rí, ṣùgbọ́n Olúwaṣeun wípé àwọn ti rí ẹnìkan mú nínú wọn. Àpò ìkówó tí ọ̀hún ti wà ní PND (Post No Debit). 20 mílíọ̀nù náírà ṣì kù sínú rẹ̀. 160 mílíọ̀nù náírà (160 million) ni wọ́n gbọ́n nínú rẹ̀. Àwọn á mórí lé ìlú Jos láti lọ gba owó yìí padà. Bákan náà ni Ọ̀sẹ̀ ní àwọn ti tilẹ̀kùn áàpù NGO yìí pa láti lè ráàyè bójútó kí irúfẹ́ ìjàmbá báyìí má bàa wáyé mọ́. Bí òun ó ṣe fi tó àwọn olólùfẹ́ rẹ̀ létí bí nǹkan ṣe ń lọ sí. Nínú oṣù kẹwàá ni Ọ̀sẹ̀ ṣe ìfilọ́lẹ̀ Martins Vincent Ọ̀sẹ̀ Initiative tí yóò sì rí $35 million kó jọ láàrin wákàtí péréte lẹ́yìn tí olùpèsè orin Michael Collins Ajere tí gbogbo ènìyàn mọ̀ sí Don Jazzy ṣe àgbékalẹ̀ $100 million. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ní ilé-ẹjọ́ ní orílẹ̀-èdè China dá ẹjọ́ ikú fún ọ̀gbẹ́ni kan tí ó wa ọkọ̀ wọ àárín àwọn tí ó ń ṣe eré ìdárayá ní gúúsù China ní ìlú Zhuhai tí ó sì ṣekú pa ènìyàn 35. Ọjọ́ 11 oṣù kọkànlá ni Fan Wei mọ̀ọ́mọ̀ wa ọkọ̀ wọ àárín àwọn tó ń ṣe eré amárajípépé exercise ní Sports Complex pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV. Ìkọlù tí wọ́n ṣe àkọọ́lẹ̀ wípé ó burú jùlọ láti ọdún 2014. Lójú ẹsẹ̀ ni wọ́n fi í sí àhámọ́ lẹ́yìn tí ó fi ọ̀bẹ ṣe ara rẹ̀ léṣe kí ó tó dákú lọ rọgbọndọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe jábọ̀ ní ìgbà náà, ọjọ́ Ẹtì ni ìgbẹ́jọ́ rẹ̀ wáyé lójútáyé tí wọ́n sì dá ẹjọ́ fún un ní ọjọ́ kan náà. Ilé-ẹjọ́ ní ẹ̀sùn yìí jẹ́ èyí tí ó ní agbára tí ó sì lè ṣe ará ìlú ní ìjàmbá bí wọn kò bá tètè ṣe àmójútó rẹ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba, ẹbí àti ọ̀rẹ́ bẹ̀bẹ̀ wípé ó jẹ̀bi ẹ̀sùn. Ilé-ẹjọ́ ṣe àwárí wípé Fan mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ yìí látàrí ìgbéyàwó rẹ̀ tí ó fi orí ṣánpọ́n tí wọ́n sì tún pín ohun ìní rẹ̀ lẹ́yìn tí ìgbéyàwó túká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ Ukraine ti sọ lónìí wípé ilẹ̀ Russia ní kí wọ́n mú fún ìjàmbá ọkọ̀ òfurufú tí ó wáyé pẹ̀lú èrò Azerbaijani tí ó kún inú rẹ̀ lẹ́yìn tí ìròyìn jábọ̀ wípé Russian Air Defense Missile ni wọ́n fi já a bọ́. Olórí ológun fún ààrẹ Andriy Yermak ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.